Hey, good morning to you, all my lovers all over the world. Good afternoon, good evening. Still remember Babalawo International. Ọmọ ìyá mi jẹ́ kí n já ẹsẹ̀ kankan. Sórí tí o bá sí ìfẹ́ràn nílé ayé, tí o bá sí ìfẹ́ràn ní iṣẹ́ tó ń ṣe, gbàgbé nípa ẹ̀. Ayé rẹ̀ bá ẹ rajà, ò bá máa lo sólẹ̀, ò bá ṣògo owó. Ìfẹ́ràn gó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  ló máa ń jẹ́ kí ayé gba ti èèyàn. O débi kan ayé ò gba tiẹ̀, o débi ayé ò gba tiẹ̀, you are a politician ayé ò gba tiẹ̀, you are a businessman ayé ò gba tiẹ̀, báwo ni iṣẹ́ ìfẹ́ mi lọ wájú. Máa wá ìyọ́nú tó lágbára, wá ìfẹ́ràn tó lágbára, àtúwọ́ àtọkùnrin, ó wà pẹ̀lú ìyàwó ẹ̀ hate ẹ, akọ̀nàdé máa hate ẹ ni, ó wà pẹ̀lú ọkọ bẹ̀ sí hate ẹ, ọmọ ìyá o mọ̀ pa ayé ṣe ẹni. Ayé kékeré kọ́ lọ́hùn ṣe o, àwọn màá mi gígan ló ṣe ẹ́. Ọmọ ìyá mi sáré lọ ṣe yìí, báwọn ẹ̀kọ́ ṣe báwọn ẹ̀kọ́ máa ṣe bọ̀ before you do it at all. Before you do it, what you need to do, share it. Before you listen to this message, you have to share it. Share it, very very important. Iṣẹ́ yìí wà important o, iṣẹ́ tó dájú ni. Wo mo kọ́ ẹ mo ṣe tèmi ni. Lọ wá ẹyẹlé funfun kan tó funfun, wàá rí pé ìkó ẹnu ẹ̀ ó funfun pátá, ẹsẹ̀ wà ní gbogbo ẹ̀ fún, má jẹ́ kó dúdú o, gbogbo ara ẹ̀ dúdú, má jẹ́ kó yọ kó complete. Kí ló máa ṣe? Wọ́n wà lọ wá òrí, ó lè ra òrí bí oní 200 bí 500 sorry, ra níbẹ̀ 500, wà fi pa gbogbo ara ẹ̀, wà fi pa gbogbo ara ẹ̀. Ó bá ti fi pa gbogbo ara ẹ̀, kí ló máa ṣe? Wà wá gbé sínú apẹ, o lè pa nípa wo, kò fi òrìrà pa lára, gbé sínú apẹ. Wọ́n wá kó ewé àlùpàídà, wà kó lé lórí mọ́lẹ̀, wà kó ewé ẹ̀gẹ́lẹ̀, wà kó lórí mọ́lẹ̀, wà kó ewúro òòjọ́, wà lọ já ewé ewúro òòjọ́, wà já bò mọ́lẹ̀, wà kó lórí mọ́lẹ̀. Ọwọ́ wá odidi atare mẹ́ta tó gbó, atare tó tóbi dáadáa, atare tó bá tóbi ẹ̀tàlẹ́ ìsìn, ó kéré ẹ̀rí ó kéré, so èyí tó bá tóbi báyìí tó tóbi ó gbó dáadáa, kó lé lórí mọ́lẹ̀. Tó bá ti ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá mi, tó bá lè ṣe bẹ́ẹ̀ yẹn, kí ló máa ṣe ọmọ ìyá mi? Wà wá jó. Tó bá ti wá jó gbogbo ẹ̀ tán pátápátá láì kankan tó ti jó, tó bá rí pé ó ti jó, wà wá pò mọ́ ọṣẹ ọmọ ìyá mi, pò mọ́ ọṣẹ. Ẹni ọṣẹ tó bá wù wá la lè pò mọ́, iṣẹ́ yìí confam. Ẹni ọṣẹ tó bá wù wá la lè pò mọ́. Mo yọ ọ̀sà oyè kíní mi ò like ọṣẹ dúdú, ẹni ọṣẹ tó bá wù wá la lè pò mọ́. Àwa kò sínú àwa máa fi àtọ́fi òwú tábàtí po kíní ẹ lọ, tábàtí po iṣẹ́ yìí lọ́wọ́, àtọ́jú òrí díẹ̀ sí, àtọ́fi po, àdáwọ́dé po ṣẹ́yìn lọ́wọ́ ni àtọ́jú òrí díẹ̀ sí, òrí díẹ̀ bí oní bí 15 naira bí 100 naira tó jù sí, àtọ́fi po bí 15 naira tó wàá jù sí, wàá fi po, wàá po sínú ike ọmọ ìyá mi, wàá máa fi wẹ̀ láàárọ̀. At any time ló lè fi gbọ́ o, ò bá jẹ́ òru, ò bá jẹ́ alẹ́, ìwọ ọmọ tó ń tẹ kíní, òyìnbá fẹ́ràn ẹ̀, ẹ̀yà fẹ́ràn ẹ̀, ọkọ̀ fẹ́ràn ẹ̀, babaláwo ni àfa wò ní pásítọ̀, ẹ lọ dáwọ́ iṣẹ́ ìwò, kẹ́ pè mí, ẹ tẹ mẹ́sẹ̀jì mi. By the grace of God, you are going to thank the Lord Almighty. Iṣẹ́ tó dájú, Olódùmarè ló fọwọ́ sí o, ọmọ ìyá mi, mo ti kọ́ iná, iṣẹ́ tó lọ́run rán mi ni mo jẹ́ yẹn o, àdúrà gbà, wà á ti ṣe o, wà á lọ wájú o, ò ní padà sẹ́yìn o, nọ́mbà mi lélẹ̀, I have only nọ́mbà kan ni mo lò lọ láì lẹ́sìn mi lò nọ́mbà méjì mọ́, 081 222 148 91. Àwọn èèyàn ní mo ti fast jù, that's the reason why mo fi pè bẹ́ẹ̀ yẹn o, 081 222 148 91. Sorry, ẹ má bínú, ó ti slow jù ní tèmi. Àdúrà gbàgbà o, wàá ti ṣe láyé, wàá lọ́la o, má jẹ́ ká yí scam ẹ o, má jẹ́ kó kàn scam ẹ, kó bẹ̀rẹ̀ scam ẹ o. Still remain Babalawo International. Ọyọ́ ọmọ ìyá mi, iṣẹ́ tó bá jẹ́ Olódùmarè ló fọwọ́ sí o, gbọ́ àdúrà gbà o, Olúwa ní màá gbàdúrà ẹ o. So thank you very much.